Ẹ dúró ná, ṣé bẹ́ẹ̀ mọ̀ pé igi kan ni wọ́n ń pè ní ìrókò? Ìrókò. Kí wá ni Yorùbá ń pè ní ọ̀wọ̀n ìrókò? Kí ni Yorùbá ń pè ní ọ̀wọ̀n ìrókò? Ọ̀wọ̀n ìrókò. Kí ni Yorùbá ń pè bẹ́ẹ̀? Àkànlò èdè ni o. Àkànlò èdè ni. Ọ̀wọ̀n gangan fúnra rẹ̀ àkànlò èdè ni. Ká wá sọ pé ọ̀wọ̀n ìrókò. Ohun tí Yorùbá ń pè ní ọ̀wọ̀n ìrókò, ó ní igi ìrókò tó pẹ́ nínú aginjù, nínú ijù, nínú igbó kìjikìji, tó dàgbàdàgbà, tó gbógbógbó. Ó wá wó. Ìrókò tó bá gbó dáadáa kìí jẹrà. Yóò wà ńbẹ̀, yóò máa le kankankan sí ni. Yóò máa le kankankan sí ni, kìí jẹrà nínú igbó bọ̀rọ̀. Kódà kó jẹ́ pé wọ́n gé ni, bóyá ìgbà tí wọ́n gé tán, àwọn àgékù rẹ̀, èyí tó wà ní inú ilẹ̀ tàbí eléyìí tó jẹ́ pé ó fẹ̀gbẹ́ lélẹ̀ tí wọn ò gbé lọ, tó bá ti gbó dáadáa kìí jẹrà. Ìyẹn tó wà nílẹ̀ tí ò jẹrà bọ̀rọ̀ ná ń pè ní ọ̀wọ̀n ìrókò. Àgàgà eléyìí tó wó fúnra rẹ̀, òun ná ń pè ní ọ̀wọ̀n ìrókò. Láyé àtijọ́, àwọn baba wa máa ń lò ó láti fi gbẹ́ oríṣiríṣi àwọn nǹkan bí ère, bí ọpọ́n ayò. Kódà wọ́n máa ń fi gbépo sí ara wọn láwọn alágbára. Wọ́n lọ inú igbó, ibi tán bá ti rí ọ̀wọ̀n ìrókò, wọ́n wá ní kí àwọn tí wọ́n máa ń gbẹ́ ìlù, àwọn gbẹ́nàgbẹ́nà, wọ́n ní kán bá wọn gbẹ́ ẹ. Wọ́n ṣẹ̀ wá gbé wá sílé. Ẹlòmíì á tún wá gbé sójú agbàsọ̀rọ̀. Ẹlòmíì á gbé sẹ́gbẹ̀ẹ́ ìta níbi tójò ó ti pa, tóòrùn ó ti pa. Bójò bá ṣe ń pa á sí, tóòrùn bá ṣe ń pa á sí, bẹ́ẹ̀ náà ni yóò tún máa le kankankan sí. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ààfin ọba wa, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn òpó ayé àtijọ́ tí wọ́n fi dára oríṣiríṣi, tí wọ́n fi ya oríṣiríṣi ère nílé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ọlọ́lá àwọn ọlọ́lá àtijọ́. Ẹ rí i pé àwọn ìrókò tí wọ́n fi gbẹ́ àwọn òpó ó le kankankan sí ni. Ìrókò tó ti gbó nígbó, tó wá dàbí ẹni wípé kò jẹrà, ó tún le kankan sí ni. Òjò ń pa á, òòrùn ń pa á, kò jẹrà, ó tún le kankan sí ni. Ni wọ́n ń pè ní ọ̀wọ̀n ìrókò. Ni wọ́n ń pè ní ọ̀wọ̀n ìrókò. Àkànlò èdè ni. Ajúwe ẹ̀ fún kẹ́yìn náà ó lè mọ̀. Tẹ́ ẹ bá gbọ́ ńgbà míì lẹ́nu ẹnìkan. Ẹ ṣeun a dúpẹ́ o tẹ́ ń gbọ́ wa o. Baba Ayokele lórúkọ mi.